Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàárọ̀ ibi tí ẹ bá ti ń wò wọ́n. Ọláògùn Adégbóyèga Ifátúndé lorúkọ mi. Ilé ayé ọba ògbóni alájẹ àgbáyé. Ògúnbàìbí òjò ìpètùdílé ọmọ arẹ́fúyẹ̀ ní òjò. Kí ni mo mú wá fún wa lónìí? Ojú ọmọ yìí pé kò yẹ kí ọmọ Yorùbá kí wọ́n kàn máa fojú kan jàǹbá oríṣiríṣi àbí àwọn ewu kan tó yẹ kó máa kan ọmọ Yorùbá. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ológun, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sójà, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pàá, ẹ̀yin tẹ́ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtẹ̀yìn tí ẹ kì í ẹsẹ̀ ológun náà. Ẹ̀mí ṣe kókó, ẹ̀mí nìkan ni èmi dúpílíkéètì ẹ tó kúrò lórí ètò yìí wọ́n fi àṣírí agbára Yorùbá kan lẹ̀ fún yín. Tẹ́ ẹ lè dánwò, tẹ́yìn náà mọ̀ wípé agbára ń bẹ ní ọwọ́ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ló ṣe rí. Tẹ́ ẹ lọ dánwò kó ṣe fún ara rẹ, ìdìbò bá jẹ̀jẹ̀ ẹnikẹ́ni lọ. Kí ni nǹkan náà? Èmi yóò fún wa ní ọ̀wọ̀ tó dájú tó jẹ́ àṣírí àbí agbára àwọn bàbá wa. Àṣírí agbára àbí àwọn bàbá wa yìí lọ́ọ̀rẹ́ dánwò ọmọ rẹ tó ń lọ léèwé ṣe fún ìwọ fún ara rẹ. A ní wípé ọmọdé, a ò ní wípé èwe. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ìjẹ́ ẹ̀rọ wá adìẹ níbi tó bá ti sàbá sí. Ibi tó bá sàbá yìí kó tó di wípé ó kọ́ ọmọ jáde lọ wá àdó tó fi àdó kékeré síbẹ̀, àdó ìbámọ̀. Àdó yìí là ń pè ní àti pé ní kọ́kàdó tó ìfẹ́ tí gbọ́ mi dáadáa kó lọ rèé dánwò. Bí ẹ náà bá dánwò ó padà máa dúpẹ́ títí láéláé. Ó lọ rèé fi àdó síbi tí adìẹ bá sàbá sí. Bádìẹ náà bá wá padà wá pa wọ́n tó kọ́ ọmọ jáde fún, ó lọ rèé mú àdó yìí kò lórúkọ nǹkan kan tó pè sí, kò sì lọ́fọ̀ kankan tó pè sí. Ìwọ kò máa fi àpò tó bá ti ń jáde, tó bá ti ń lọ, kò máa fi sápò, kò máa lò ó. Ẹ̀yin náà á rí wípé bí ọkọ̀ bá ṣe gbìrà nù ó bára àwọn ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ibì kan. Àwọn bàbá kan ti ẹ̀fọ́ pé kò ṣe gbé. A máa ṣiṣẹ́ igbó, a máa ṣiṣẹ́ àyẹ̀ká, a sì máa ṣiṣẹ́ ẹ̀wẹ̀. Ìwọ tí ò bá já lójú ó lè pa àwọn ọlọ́dẹ tó ń bẹ yìnbọn sí i. Eléyìí àti agbára la fi. Mo ti yọ̀ǹda eléyìí fún ìyẹn ọmọ Yorùbá. Ìwà àti jíba fòdì sí létí, ẹ wá padà sílé o, ẹ padà sílé. Ẹ lọ bèèrè kí wọ́n ṣe nílé yín. Ìṣẹ̀ṣe ló ń bẹ lọ́ọ̀dọ̀ yín. Àwọn oríṣiríṣi ni wọ́n ń kì í. Kí ni àwọn nǹkan tí ó ṣe pàtàkì tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ nínú ilé yín? Torí wípé agbára tẹ́ ẹ̀ ń wá kiri, nírètí tẹ́ ẹ̀ ń wá sílé yìí ṣé kò ti jẹ nírètí? Ṣùgbọ́n àwọn bàbá wa náà ti ní ewé àtejì láti fi tún ayé ara wa ṣe. Ọmọ Yorùbá ò gbọdọ̀ máa jìyà, ọmọ Yorùbá ò gbọdọ̀ máa kú fún kékeré. Bẹ́ẹ̀ náà ni ọmọ Yorùbá ò gbọdọ̀ máa rìn pa, a gbọdọ̀ máa gbé èèyàn ká máa dá a láwùjọ ni. Gbogbo àwa tí nǹkan yóò bá yé tó ẹ lè kàn sí mi lábẹ́ aṣọ 070-88-62-62-87. WhatsApp nìkan ni láti fi béèrè dáadáa. Ẹ ti lè pè láti lè béèrè dáadáa kó lè yé wa. Eléyìí láti fi gbẹ̀mí ìrọ̀lá ni. Bẹ́ẹ̀ ni bá ti bọ́ oníṣòwò sí ẹfẹ̀sùn ayé gbẹngbẹrẹ, èyí tó bá ti já oníṣòwò kan sì mọ́ ẹfẹ̀sùn ayé gbẹngbẹrẹ. Ọláògùn Adégbóyèga Ifátúndé lorúkọ mi lẹ́ẹ̀kan sí. Eléyìí àṣírí agbára ni. Lẹ́rìí ṣe fẹ́mi ẹ̀rọ ọkùnrin kó o sì dáàbò bo ààrẹ. Ìyẹn tó o bá lò ó láti fi ṣe jàmbá àbí láti fi lo kó lè kò ní jẹ́ fún ẹ àti àwọn bàbá wa ni. Mo kí ni ẹ máa wo ìkànnì yìí dáadáa, ẹ máa bá mi pàdé bẹ́ẹ̀.